ǹjẹ́ ti gbọ́ pé Olúwo àti Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ń jà Olúwo àtọ̀dẹ̀ wọ́n ń jà ìjà burúkú lọ́jà báyìí nísìnyí o ẹ tí gbọ́ ẹ má ní mo sọ fún yín o ẹ̀rọ ló fòfò ṣe ní kò jẹ dáadáa máa jẹ wọ́n ń jà ìjà burúkú Ọlọ́run ti bá gbéṣẹ́ lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ládùúrà bá gbà lágbà ládùúrà ò lè kà mọ̀ ṣé ní gbogbo ẹ tó bá ṣe pé ká máa lọ gbogbo ẹ tó bá ti ń disturb wa nílẹ̀ Yorùbá wípé ká máa lọ tó bá ṣe pé òun fẹ́ ká lọ àìrójú àìráyè Ọlọ́run máa gbé bá wọn ni yes ìjà tí ò ní ṣe parí mọ́ Ọlọ́run máa jà ní ti kẹ́ran mérò ti pẹ́ o àṣírí wọn ti ń tàṣírí ara wọn àwọn Fúlàní ẹ wá gbọ́ ẹ jẹ́ fún yín. bàbá abẹ́rẹ́ àdábì ìpínlẹ̀ àdínì bàbá abẹ́rẹ́ àdábì ìpínlẹ̀ àdínì àbá àbẹ̀rẹ̀ ẹgbẹ́ ìpínlẹ̀ àdínì ìjọba bẹ̀rẹ̀ àbá àbáyé àdábì ṣẹ́wù wa ayọ̀ ìpínlẹ̀ àdínì ṣẹ́wù aláàbí mẹ́rin ṣẹ́wù káàdì adá Fúlàní ni wọ́n àti mọ́nì náà sì wá ẹ̀rí dẹ́ ìtara wa ẹ̀rí fún ọyẹ́. Àwọn ta ní Nàìjíríà àwọn YCE Yorùbá Council of Elders àgbàyà ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn Afẹ́nifẹ́bi tó pera wọn l'Afẹ́nifẹ́re àgbàyà ni wọ́n àwọn ọba kọ̀ọ̀kan not all of them àgbàyà ni wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n bọ́ba mi ìbúyí o kábíyèsí o mo yíká ọ̀tún o mo yíká òsì o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹrẹ kó dó kínní. àwọn ọba kọ̀ọ̀kan àgbàyà ni wọ́n àwọn leaders and elders àgbàyà ni wọ́n torí pé tí wọ́n bá ń ṣe àgbàyà ni ẹ bó ṣe ń pa àwọn ọmọ Yorùbá ẹ bó ṣe ń pa àwọn ọmọ Yorùbá wọn ò dẹ̀ dá sí wọn ò ṣe nǹkan kan ẹ̀yẹ wo rú bọ̀bọ̀ Afẹ́nifẹ́re youth leader yẹn tí wọ́n jí gbé ká má tiẹ̀ rí àgbàlagbà kankan kára máa ta wípé nǹkan bàbá ẹ̀kọ́ tiẹ̀ sọ̀rọ̀ kan jáde bọ̀bọ̀ youth leader yẹn ọmọ yẹn gan ó tiẹ̀ tún sọ ó ní ẹ̀wọ̀n Nàìjíríà ti dàrú Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà kò lè tò mọ́ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kàn mánéjì ẹni oníkálukú kan ló ń jẹ títí ẹni Tinubu náà kan ló ń ṣe títí ẹni Tinubu ò nẹnu ọ̀rọ̀ kò náṣẹ níbi tó wà yẹn kò dẹ̀ ráyè títí wa Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ so ó kàn fi láìfù wa ó fi ń gbá géèmù ni Tinubu kàn fi láìfù wa ó fi ń gbá géèmù ni so ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká dìde tó bá ti pe rálì ẹ jẹ́ ká dìde tó bá ti pe rálì o kó tó lè gbà wá sílẹ̀ nìyẹn o Ọlọ́run torí àwọn àgbàlagbà mọ àwọn àgbàlagbà eléyìí àwọn àgbàlagbà restructuring ni wọn ò jẹ́ wọn àgbà táwọn bá ti rówó tó bá ti gbowó títí wọn wọ́n ti lọ jókòó jẹ́ wọn ò rán yàn kódà kó jẹ́ pé ọmọ bíbí inú wọn gan ni Fúlàní pa ṣé kò ṣẹlẹ̀ náà sì ni ṣé bàbá Fáṣọ̀rọ̀tì Ọlọ́run àfọ̀rùn kan wọn mi fi yan wọn kí ni wọ́n rí ṣe pẹ̀lú ẹ̀rọ ṣé wọ́n ṣe máa tẹ̀lé Tinubu lẹ́yìn ni pẹ̀lú bí Fúlàní ṣe pa wọn mọ́ wọn ò rán wọn wọ́n lẹ́ni tí òdòdó ẹni kò lè mọ iye àgbàyà làwọn bàbá yìí wọn ò ráyè títí wa wọ́n kàn fẹ́ máa fẹ̀mí àwọn ọmọ Yorùbá ṣòfò ni ẹ wò alátiṣe ló mà ti ṣe ara ẹ o ẹ gbára yín sílẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi o ẹ gbára yín sílẹ̀ o wọn ò rán wá o ẹ já dìde ká ṣe rádìí o èèyàn mélòó lọ fẹ́ pa wọn ò lè pa wá ẹ gbára yín sílẹ̀ ṣé tí wọ́n rá àwọn gọ́vnà wa olórí burúkú làwọn gọ́vnà yìí o olórí burúkú ni wọ́n o ṣé ẹ mọ̀ wípé bí wọ́n ṣe ń jí àwọn ọmọ Yorùbá gbé tó ń já àwọn ọmọ Yorùbá gbé tó ń gba ransom lọ́wọ́ wọn tó ń pa àwọn ẹlòmíì bébí ṣe ń pa àwọn ọmọ Yorùbá bí ò ṣe síná tí ò sómi tí ò síṣẹ́ tí Nàìjíríà ò dáa tí ò tòrò yìí ṣé mọ̀ pé kò kan àwọn gọ́vnà wa àwọn South West gọ́vnà ọmọ àlè ni wọ́n Ọlọ́run ọmọ àlè ni wọ́n bó ṣe ń pa ọmọ Yorùbá yìí kò kàn wọ́n rárá Ọlọ́run ẹ mọ nǹkan tó ń béèrè fún nísìnyí ni wọ́n náà fẹ́ ṣe ẹ má mi ìtẹ̀ fẹ́ polówó wọn Ọlọ́run olórí burúkú ni wọ́n ẹ jẹ́ kí n wò ná ó lè wà ń bí báyìí wọ́n náà fẹ́ ṣe eré ìdíje fún Western region ní March oṣù yìí ní March 26 wọ́n náà fẹ́ ṣe eré ìdíje kí ló kọ́ àpẹẹrẹ eré ìdíje ṣé olórí burúkú làwọn gọ́fúnà yìí ní gbogbo gọ́fúnà lè fẹ́ fà nílẹ̀ Yorùbá ó wà bí bàmí nǹkan fẹ́ polówó ẹ̀ ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ mi mọ̀ bí ẹ ti gbọ́ ẹjẹ mi kì í ṣe pé mo polówó wọn ẹ tiẹ̀ wá gbọ́ ná kẹ́lì mọ̀ pé lórí burúkú ni wọ́n o ṣé ìtọ́pọ̀ fún wọn leléyìí ẹ ní sóríire o ẹ̀yin gọ́fúnà ọlẹ̀ Yorùbá ẹ wá gbọ́. Southwest Game 2025. The state of Lagos, Ondo, Ogun, Oyo, Ekiti, and Osun are uniting for an exciting tournament. Gbogbo ìpínlẹ̀ Èkó, Ondo, Ogun, Ọ̀yọ́, Èkìtì àti Ọ̀ṣun. Ẹ kú ìgbáradì fún eré ìdárayá tó ń bọ̀ lọ́nà yìí. Àwọn ìpínlẹ̀ márùn-ún tó wà lábẹ́ ẹ̀ka ti Southwest lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó jọ máa mú pẹ̀lẹ́. Ó jọ máa wà á kó. Ó jọ máa bà á jámọ́ra wọn lọ́wọ́.
yìí basketball, football, table tennis, boxing, athletics, volleyball, archery. ẹ má gbàgbé o àwọn ìpínlẹ̀ tó wà lábẹ́ ẹ̀ka ti south west lórílẹ̀‐èdè nàìjíríà. ẹnìkan nìdíje yìí wà fún ọ. ó sọ̀rọ̀ nípa èkó, èkìtì, oǹdó, ògùn, ọ̀yọ́ àti ọ̀ṣun. lagos state ni ó gba gbogbo wa lálejò lọ́dún yìí. yes, this year edition will be hosted by Lagos State, happening live at Onikan Stadium on the 26th of March 2025. bàbá wa Saheed Òṣùpá lọ́mọ àdébọ̀. ní ìpolówó wọn ọmọ kan fẹ́ kẹ́ mọ̀ ni o kẹ́ mọ̀ pé bó ṣe ń fi ilé ayé yín gbá géèmù ọlọ́run torí kò tẹ̀wọ̀n mi kí n play tẹ́lẹ̀ kẹ́ máa rí bó ṣe ń fi ilé ayé yín gbá bọ́ọ̀lù kẹ́ rí pé lórí burúkú ni wọ́n àwọn eléyìí ò wọn ọ̀ràn yín ohun tó ní kókó bọ̀ wọ́n bọ̀ kó bọ̀ olórí burúkú ara wọn ọ̀hún ní sórí mi ìdẹ̀fẹ́ ṣépè lálẹ́ anyway kẹ́ rí pé olórí kórí ara wọn ohun tó ní kókó bọ̀ wọ́n bọ̀ kó bọ̀ kẹ́ rí wípé wọ́n fẹ́ fi kówó jẹ ni o wọ́n fẹ́ fi kówó jẹ ni wọ́n fẹ́ fi gbọ́ lọ́wọ́ náà lọ́wọ́ pírẹsidẹ́ǹtì ni lọ́wọ́ nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n fẹ́ fi kówó jẹ ni olórí burúkú ara wọn ṣé ohun tó kàn nínú ọ̀rọ̀ títí wọn lélẹ́yìí ibi ń pa àwọn èèyàn ẹ̀yin sọ pé eré ìdíje ẹ fẹ́ ṣe eré ìdíje south west ìdíje western region south west game 2025 tournament kí ló kàn ọmọ yorùbá pẹ̀lú tournament kí ló kàn ọmọ nàìjíríà pẹ̀lú tournament tẹ́bi ń pa àwọn èèyàn àwọn sọ pé oríṣi àwẹ̀ mẹ́ta ló wà ní ìsìn àwẹ̀ ramadan àwẹ̀ muslim àwẹ̀ christian àwẹ̀ tinubu tá àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ àwẹ̀ tinubu ló kọ́ wà ńlẹ̀ kó tó di pé ti ramadan dé ti àwọn christian náà dé àwẹ̀ bá àwẹ̀ ńlẹ̀ tí àwẹ̀ ramadan bá lọ tán ní ìsìn tí christian náà bá tún lọ tán ní ìsìn ti tinubu ẹ̀yin ọmọ yorùbá tẹ́ bá fẹ́ kí àwẹ̀ tinubu kó permanent sínú ayé yín ẹ tètè jáde fún rally lè fi lé àwẹ̀ tinubu lọ if not àwẹ̀ tinubu sì máa lo ọdún mẹ́fà àwẹ̀ tinubu ẹ sì máa gbà àwẹ̀ tinubu fọdún mẹ́fà ni o ọlọ́mọ ẹlẹ́dàá gbọ́ ẹ yá jáde ẹ má jẹ́ ká àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ fún yín ọ̀rẹ́ dìnà bẹ́ẹ̀ ni torí pé ẹ ń jẹun ẹ̀mẹ́ta pé lójúmọ́ ẹ jáde ni o ẹ má dáwọ́ olórí burúkú gómìnà yìí lóhùn wèrè níwọ̀n o ẹ̀rí tó fi láyé yín gbá géèmù ilé ayé yín lọ fi ń gbá géèmù yìí o ṣé ohun tó pọ̀ fún wọn nìyẹn ó lè dẹ̀ lọ fẹ́ fi ìjà fẹ́ fi gbọ́ lọ́wọ́ nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ni o ìhun tó ní kókó bọ̀ wọ́n bọ̀ kò bọ̀ olórí burúkú ni wọ́n o àwọn sanwó okú àwọn ìtọ́jú ẹ̀dá dojú bòròró yẹn ẹ̀hùn Dàpọ̀ Abíọ́dún gbogbo wọn pátápátá gbogbo àwọn south west governor olórí burúkú ni wọ́n o rí ilé ayé ló fi ń gbá géèmù yẹn o rí pé àwọn eléyìí òpìtì wọn náà nu yín wọn náà nu yín ẹ jáde ẹ̀yin ìran mi o ẹ jáde o olórí kórí ni wọ́n o ọlọ́run gbogbo ìgbésí ayé wọn wọn ò mọ̀jú fàájì lọ pátí ti fọ́lé ayé wọn kọ́ máa ṣe fàájì ni kọ́ máa gbóbìnrin kiri ni kọ́ máa ra mọ́tò kọ́ máa kọ́lé kọ́ máa fi owó wa kọ́ máa fi ọmọ lọ sílùú òyìnbó lọ sí skul nílùú òyìnbó kọ́ máa fọwọ́ ara private jet kọ́ máa fọwọ́ ara lọ sí club olórí burúkú olórí burúkú ni ẹ máa jẹ ẹ̀yin lẹ máa ṣìṣọ èmi ní ṣìṣọ ẹ̀yin lẹ máa ṣìṣọ láyé yín gbẹ̀yìn gọ́vnà ilẹ̀ yorùbá ẹ ní ṣoríire olórí burúkú ọlọ́run o irọ́ lẹ pa ẹ lè dọ́rọ̀ mọ́ mi lẹ́nu olórí burúkú ni wọ́n o ẹ jáde tá bá ti pe rálì iṣẹ́ ti gbọ́ o ẹ̀yin ọmọ ìyá mi ẹ jáde ẹ má jẹ́ kí àyíjẹ yín gbé o ọmọ àlè ni wọ́n o ọmọ àlè ló pọ̀ jù nínú àwọn gómìnà yẹn ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ọmọ àlè ni wọ́n olórí burúkú ni wọ́n ṣe rí ìmí nínú wọn fúlàní ni ìyá ẹ̀ fúlàní tó lè lọ ṣe náà nù wà ìyá ẹ̀ fúlàní ni ìyá ẹ̀ tó lè lọ ṣe náà nù ọmọ yorùbá ọlọ́run ìmí ti fún yín tí ìyá ò dẹ̀ jẹ́ fúlàní bàbá ẹ̀ máa jẹ́ fúlàní bóyá ìyá ẹ̀ lọ gbé oyún àlè wá fún bàbá ẹ̀ ni ìyá ẹ̀ lọ ní ó lọ bá fúlàní lájọṣepọ̀ ó wá lọ gbé oyún yẹn ó wá lọ gbé fún bàbá ẹ̀ tó jẹ́ yorùbá so ọmọ àlè ni wọ́n bẹ́ẹ̀ ni ìmí nínú àwọn gọ́vnà yẹn náà dẹ̀kẹ́ délé yíbò níyàwó wọn so ẹ ti mọ̀ pé ẹ̀jẹ̀ ọmọ àlè wà nínú ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ ọ̀dájú ti wà nínú ẹ̀jẹ̀ wọn so wọn ò lè láàánú wa ìyá tó bí mi yíbò ni tàbí fúlàní olórí burúkú ni wọn ò lè láàánú wa ṣé tí wọ́n rí àwọn ọba yẹn náà kábíyèsí o mi ìbú yín o àwọn ọba yẹn náà èmi ò pé lọ́ọ́ máa lé o mi ìpọ́nba lọ́ọ́ máa lé o but mi ìmọ̀ bí wọ́n máa lè mi ìpọ́ yín lọ́ọ́ máa lé o ṣùgbọ́n àwọn ọba yẹn náà fúlàní bí ọba olúwo fúlàní lọ́lọ́ ń fẹ́
ọba olúwo yẹn àtẹnujẹ ló tiẹ̀ máa pọ̀ bá yẹn ná. Fúlàní ló lọ ń fẹ́ torí pé káwọn Fúlàní kọ́ lè máa fún lówó, kọ́ lè máa fún ní nǹkan. Fúlàní làwọn èyí tó pọ̀ nínú àwọn ọba yẹn náà Fúlàní ló ń fẹ́, bí ọba Ẹlẹ́gùṣì of Ẹ̀gúsíland yẹn náà ló fẹ́ Fúlàní. Ṣáwọn yẹn lè wá sọ pé kán nífẹ̀ẹ́ wa, wọn ò lè nífẹ̀ẹ́ wa. Ibi táwa Yorùbá ti ní problem nìyẹn. Ọmọ ẹrú ti dàpọ̀ mọ́mọ́ ọkọ, ọmọ àlè ti dàpọ̀ mọ́mọ́ ọkọ. Ọmọ aládé làwa Yorùbá, ọmọ aládé ni wá. Àwọn Fúlàní lọ mọ àlè, àwọn ọmọ afìtọ̀fọ́rí, àwọn ọmọ abámàálù sùn, àwọn ọmọ tó nóríkì, àwọn olè, àwọn alárìnkiri, àwọn tọ́lọ́run ti fi bú, àwọn tọ́lọ́run ti fi ré. Ọmọ àlè ni wọ́n. Ọlọ́run ọmọ àlè làwọn Fúlàní yẹn. So ẹ jẹ́ ká pín ká máa lọ, kí Ìgbò máa lọ. Olúwatóyìn Deborah, ẹ káàbọ̀ Olúwatóyìn Deborah, ẹ kú dìde, ẹ ṣé gan, thank you. Ibi táwa Yorùbá ti ní problem nìyẹn o. Ọmọ ẹrú ti dàpọ̀ mọ́mọ́ ọkọ, ọmọ aládé làwa, ọmọ àlè làwọn Fúlàní, ó ti darapọ̀ mọ́ wa. Àwọn Ìgbò náà ó ti fi kíní Ìgbò bí àwọn gọ́vnà wa. Ìyá wọn ti gbóyún ọmọ àlè wá fún bàbá wọn, ó ti gbóyún Ìgbò, wọ́n ti gbé wá fún bàbá wọn, ti fi bí wọn. Púpọ̀ nínú àwọn gọ́vnà yẹn ọmọ àlè ni wọ́n. Bẹ́ẹ̀ ni àti kẹran mérò, ọmọ ti dàpọ̀ ní Màsì, ọmọ ti dàpọ̀ nílẹ̀ Yorùbá. Ṣé tí wọ́n rí àwọn àfáà ilẹ̀ Yorùbá yẹn náà, Fúlàní ló pọ̀ jù nínú wọn. Yorùbá, ojú Yorùbá ti rí, ojú Yorùbá ó ti fìyà jẹran Yorùbá. Àyìn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ jáde ni o, ẹ jáde ni o, ẹ jáde fún ẹgbẹ́ ara nìyí ni o, ẹ jáde ni o, kẹ má jẹ ìyá ayérayé o, kẹ má jẹ ìyá ayérayé o, ẹ jáde ni o. Àwọn pípù yóò ràn yín o, Nigeria government ò ràn yín o, àwọn gómìnà yín ò ràn yín o, àwọn sẹ́nétọ̀ ò ràn yín o, gbogbo àwọn ni wọ́n ní cabinet wọn ní house yẹn, wọ́n ò ràn yín o. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, wọ́n ò ràn yín o, ẹ jáde ni o. Ṣé wọ́n rí púpọ̀ nínú àwọn àfáà ilẹ̀ Yorùbá yẹn Fúlàní ni wọ́n, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, Fúlàní ni wọ́n. Torí wọ́n ti pẹ́ ní ilẹ̀ Yorùbá, wọ́n ti ń sọ èdè Yorùbá, wọ́n ti ń jẹ́ orúkọ Yorùbá. So ni kò jẹ́ ká tètè mọ̀ yìí pé Fúlàní ni wọ́n. Màá fi fídíò kan wọ̀nyí nísìn. Kò jẹ́ ká tètè mọ̀ yìí pé Fúlàní ni wọ́n. Bẹ́ẹ̀ ni Fúlàní ń pa wá nílẹ̀ Yorùbá, ìjọba náà ń pa wá nílẹ̀ Yorùbá, Nigerian government òun náà ń pa wá, kò ràn wá bó ṣe ń pa wá. A kì í bá ní tán káfa ní nítan ya, kí Fúlàní máa lọ. Bẹ́ẹ̀ ni oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má náà là. Àfẹ́ Yorùbá mọ́, àfẹ́ Fúlàní mọ́ nílẹ̀ wa, káwọn Ìgbò náà dẹ̀ máa lọ. Yorùbá ní tó bá dójú ṣùṣù fùrà là, ó ti ń dójú ṣùṣù báyìí, ẹ jẹ́ ká máa lọ. Yorùbá náà tó sọ pé tí ẹ̀gún bá ti ń ṣe ẹ̀gún yẹn ti ń fẹ́ yọ báyìí ni. Ẹ̀gún ẹsẹ̀ ọmọ Yorùbá ti ń ṣe ó dẹ̀ máa yọ nínú ọdún ìní lágbára Ọlọ́run, inshallah bí kúdúrà tún lè láì. Àwọn àáfàá Fúlàní ti pọ̀ jù. Tó bá yá ẹwò tá a bá tètè lọ, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, tí a bá tètè lọ, Fúlàní tó bá máa fi tó ọdún 5 sígbà tá a wà yìí, ìyẹn tí Nàìjíríà bá tiẹ̀ ṣe wà, Fúlàní àwa pọ̀ ju ọmọ Yorùbá lọ. Ẹ̀wà nínú ẹnu ọ̀rọ̀ mọ́ ìsìn náà ń kọ́. Ẹlòmíà rí Fúlàní báyìí tó ń bọ̀, ayé ajá, ayé aṣe gìrìrì, wọ́n ti kó wa láyà jẹ, wọ́n ti oppress wa, wọ́n oppress wa lórí ilẹ̀ wa. Tí Fúlàní bá ṣẹ̀ tó bá jẹ oko olóko, excuse me, tẹ́ bá gbé lọ sí police station, ẹ̀yin tẹ́ jẹ́ pọ̀ ọmọ Yorùbá lọ́tún máa dá lẹ́bi. Ṣé bí Sunday Jackson kọ́ ni, òun kọ́ lọ sọ pé kán lọ pa ni, tí mo fi ṣe program ṣe last week àbí 2 weeks ago, bíi last week mo fi ṣe program Sunday Jackson tí Fúlàní tó pa. Mo wà lórí program wọ́n pè mí Sunday Jackson tí Fúlàní tó lọ jẹ oko ẹ̀, tó dẹ̀ tí tó fi ẹran tó fi jẹ oko ẹ̀, tí Fúlàní yẹn tó wá sọ pé kí ló dé tí Fúlàní ṣe fẹ́ràn ju oko, Fúlàní dẹ̀ ń gún, ó bá gbọ̀bẹ lọ́wọ́ Fúlàní, ó bá gún Fúlàní bá kú. Wọ́n ní kó lọ yẹgi fún Sunday Jackson. Adájọ́ ní ó yẹ kó sá lọ ni, kò yẹ kó gún lọ́bẹ. Ṣé ń gbọ́ bó ṣe ń dájọ́ fún ọmọ Nàìjíríà? Ṣé ń gbọ́ bó ṣe ń dájọ́ fáwọn Fúlàní tó jẹ́ pé ọ̀n ṣèran Yorùbá? Wọ́n wá láti Mali, wọ́n wá láti Burkina Faso, wọ́n wá láti Sierra Leone, wọ́n wá láti gbogbo àgbáyé ni wọ́n máa ń rìn kiri ni. Ọlọ́run ti fi wọ́n bú, Ọlọ́run ti fi wọ́n ré, wọn ò nílùú, ọmọ àlè ni wọ́n.
ọmọ àlè ni wọ́n wọn lóríkì. Ẹ jẹ́ n fi fídíò kan wọ̀nyí kẹ́ lè mọ̀ yí pé a ti kẹ́ran mérò ti pẹ́. Kẹ́ lè mọ̀ pé a ti kẹ́ran mérò ti pẹ́ o. Àṣírí wọn ti ń tàṣírí ara wọn àwọn Fúlàní. Ẹ wá gbọ́. Ẹ jẹ́ fi hàn yín. Bàbá Adáyé Àdábì kílà nínú. Bàbá Adáyé Àdábì kílà nínú. Àbá àkàtúntò ẹgbẹ́ kílà nínú ìlú Mọ́tẹ̀. Àbá Adáyé Àdábì ṣẹ́wù wa Ájú Ádẹ̀ kílà nínú. Ṣé wọ́n láti mẹ́lẹ̀? Ṣé ó kájú ládàá Fúlàní ni wọ́n àti mọ́lì náà sì wá. Ẹ̀yin tẹ́ ìtara wa ẹ̀yin fún ọyẹ́. Ìdá ẹgbẹ́ èkó ẹ̀ka àwọn tó kàn dá èkó ní ọ̀rọ̀ kí ọmọ náà dé. Ọmọ kí wọ́n ṣe wọ́n kọ́tà wọ́n lè fi fíyà nínú. Kò yẹ gbọ́ lẹ́nu mi. Wọ́n ti kọ́ lọ́kọ́ kò yí bẹ́ẹ̀. Bàbá ṣé Muhammad Kamal èmi tẹ́ mi jòkó ìfíyà nínú. Èmi tó yẹ kó ibi láti ṣe. Wọ́n ṣàtà mí o. Bàbá dákẹ́ mọ́ bẹ́ẹ̀. Adákẹ́ mọ́ bẹ́ẹ̀. Kí gbogbo òkú ìlú láti àṣìkò ìdílé. Bàbá ṣe Kàmáàlì sí Fúlàní ni wọ́n. Àwọn ṣé Kájìlá Àdábì Fúlàní ni wọ́n. Bẹ́ẹ̀ ni àwọn bá wọn sí ìlú. Wọ́n yà ó kọ́ kí Fúlàní tí wọ́n kí Fúlàní tí wọ́n kọ́ yọ wá ní Málì. Ibi tí Fúlàní tí wọ́n kọ́ yọ wá ní Málì. Ìlú tí Fúlàní tí wọ́n kọ́ yọ wá ní Málì. Ó kọ̀ yẹn ni wọ́n sọ sí òkú àwọn Kàmáàlì sí. Ṣé wọ́n mọ ìlú láti ẹ̀sùn? Kí kàrí ìrìnlá ti kúrò. Ìlànà ìfúrú tó ti wù bẹ̀bí àti ìdílé lábẹ́wẹ́. Lọ́jọ́ yẹn pé Muhammad Kamal kí ìlú láti bàbá wọn sọ lọ́wọ́ Muhammad kò kúrò lókun. Àbáwọ̀ ló ní máa lọ́sọ sí Muhammad Kamal sí. Ọ̀sẹ̀ òkúkọ́ ni bàbá Kamal sí. Muhammad Kùrù ló kọ́ wọn nípìnlẹ̀ àbá àwọn lọ́sọ wọn ní Kamal ló kú. Ìjọba bá jẹ́ Muhammad Kùrù. Ìjẹ́bù yẹn ìyá nínú. Gbogbo ẹ̀sọ́ bá jẹ́ pé Muhammad Kùrù àbá ń pẹ́ Túkùrù. Fúlàní ṣe ẹ̀sọ́ ilé. Ṣé rí báyìí nísìnyí ṣé nípa àṣírí ló ń tú yẹn bẹ́ẹ̀. Àṣírí tí wọ́n ti sọ pé àṣírí máa tú lọ́dún yìí kọ́lọ́ má jẹ́ káṣírí tí wàá tú ni. Ẹ̀rí ṣàṣírí kọ́ ni àṣírí kọ́ ló ń tú yẹn ni àṣírí ló ń tú bẹ́ẹ̀ ni. Ẹ̀rí àwọn táwa ń pè ní Yorùbá ẹ̀rí pé òun ló ń tàṣírí pé Fúlàní ni wọ́n. Torí pé àwọn Fúlàní náà mọ ìpá àwọn kọ́ láwọn ní ìlú ló ṣe fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Because tó bá jẹ́ pé àwọn ló ní ilẹ̀ Yorùbá ni onílù ò ní fẹ́ kí ìlú òun tú onílù ò ní fẹ́ kí ìlú òun bàjẹ́ wọ́n mọ̀ pé àwọn kọ́ láwọn ní ilẹ̀ Yorùbá ló ṣe fẹ́ bàjẹ́. Ṣé wọ́n rí gbogbo àwọn tí wọ́n dárúkọ yẹn pé bàbá wa kìíní kan ṣe kìí ṣerú kìíní kan Fúlàní ni bàbá wa kìíní kan ṣe kìíní kan èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí Fúlàní ni wà láìtàláì small bit láì làṣìláwà gbogbo ọlámalé tá bá ti gbàlẹ̀ Yorùbá gbogbo ọlámalé kò nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n púpọ̀ nínú gbogbo àwọn àfọ́tọ̀ wà nílùú Ìlọrin yẹn pátápátá lamalé kò nílẹ̀ Yorùbá. Tí ẹ mọ nǹkan tèmi fẹ́ ká ṣe ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tá a bá ti gbalẹ̀ Yorùbá wa Ọlọ́run ó yẹ ká lọ ọ́dà bóyá láti China ni o bóyá láti Amẹ́ríkà ni bóyá láti ó yẹ ká lọ ọ́dà machine tó máa lè detect ẹ̀jẹ̀ country kọ̀ọ̀kan tó máa lè ṣe DNA fún country kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n lè ṣe tó yẹ pé ilé kọ̀ọ̀kan gọ́ọ̀mẹ̀ntì ló máa sponsor ẹ̀ torí ẹlòmíì lè sẹ́ pé òun ò lówó lọ́wọ́ free ló máa jẹ́ ilé kọ̀ọ̀kan tó máa sẹ́ pé kọ́ máa ṣe DNA torí pé a ti kẹ́rọ mẹ́rọ ọmọ ti dàpọ̀ ní Mercy Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kọ́ máa ṣe DNA gbogbo ẹ̀ṣẹ́ ní gbogbo àwọn olóòtọ́ tẹ̀tù táṣìírí ara wọn ìbáyìí a máa lé wọn lọ ni àwọn àáfàá tí mi fẹ́ dárúkọ báyìí ní ìsìn torí tọ́pọ̀ lẹ́kọ̀ọ́ yẹn àwọn àáfàá tó bá ti ń jẹ́ Fúlàní ni wọ́n a máa lé wọn kó nílẹ̀ Yorùbá ni wọ́n pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn Fúlàní ni wọ́n àwọn èèyàn ò lè gbàdúrà kílẹ̀ Yorùbá dá onílù ò ní fẹ́ kílù bàjẹ́ àwọn èèyàn ò lè gbàdúrà kílẹ̀ Yorùbá dá játijàti oríṣiríṣi wàkiwà ló máa wù nílẹ̀ Yorùbá a máa lé gbogbo wọn kò ní wọ́n máa gbàlú wọn lọ ni bẹ́ẹ̀ ni ìlú Ìlọrin yẹn gan pàápàá ọmọ àlè ló pọ̀ jù bẹ́ẹ̀ ọmọ Fúlàní ló pọ̀ jù bẹ́ẹ̀ a máa gbé máṣíìnì yẹn wá ní a máa gbé sí stéètì kankan ló máa wà tá a máa fi ṣe test DNA test ẹ̀jẹ̀ country kankan
ṣe eré ìta bá ti ṣe tẹ́sítì fún tá bá ti rí pé 100% lè jẹ́ Fúlàní tó wà lára ẹ̀ a máa lè lọ ní nílẹ̀ Yorùbá àfọmọ́ àlè nílẹ̀ Yorùbá. ṣé wọ́n rí tó wá jẹ́ pé tá bá ṣe tẹ́sítì DNA fún tó bá jẹ́ pé half ni bóyá half Fúlàní half Yorùbá ni àwọn yẹn anyway a lè manage wọn kàn jẹ́ second citizen but pẹ̀lú òfin tó múlẹ̀ gidi gan a máa fún wọn ní wọ́n ní pé tẹ́ ẹ bá ṣe òṣì orí burúkú máa ṣe yín ni a máa lé yín padà sọ́dọ̀ àwọn Fúlàní ni. ṣé rí pé àáfàá ìsọ pé láti Mali ní lágbájá kan ti wá láti kinní kan ní lágbájá kan ti wá òun gan tóun jókòó yìí Fúlàní ni wọ́n ti ń tàṣírí àṣírí wọn máa tú ni. bẹ́ẹ̀ ni ìlú Ìlọrin ni ìlú Fúlàní a máa lé wọn ní Yorùbá lónìí a máa lé gbogbo àwọn Fúlàní tó bá wà bẹ́ẹ̀ kúrò ní bẹ́ẹ̀ ni Yorùbá lónìí a máa lé gbogbo àwọn Fúlàní tó bá wà bẹ́ẹ̀ kúrò ní a máa gbé DNA machine síbẹ̀ yẹn a máa fi ṣe test fáwọn tó bá wà bẹ́ẹ̀ torí Fúlàní ẹlòmíì obìnrin mi ti lè lọ bá Fúlàní sùn kó gbóyún yẹn kó gbé fọ́kọ ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn half Fúlàní half Yorùbá ni wọ́n anyway a máa wá lù kan a máa create ìlú mi ta máa half Fúlàní àwọn half caste a máa kó wọn síbì kan àwọn yẹn máa wà ń bẹ̀ yẹn wọn ò ní darapọ̀ máwọn ọmọ ọkọ Ọlọ́run wọn ò ní darapọ̀ máwọn ọmọ ọkọ kí ló dé ìka ní Nàìjíríà gọọmenti ìka ní wọn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ bá ní tọ́ka fani nítan ya ẹja máa lọ ẹ ṣe yàkà báyìí ná ẹ ṣe yàkà báyìí Nàìjíríà gọọmenti bàbá wa Tinubu ìṣẹ̀wà worst bàbá wa Tinubu worst o Ọlọ́run ẹni tó bá ṣì ń sọ pé Tinubu ó ń strategize ni ó máa gba Yorùbá fún wa ó mọ ohun tó ń ṣe onítọ̀hún ò mọ nǹkan tó ń ṣe ọpọlọ onítọ̀hún ó ti dọ́ta ẹni bá sì rọbí pé bí a Tinubu lè gbalẹ̀ Yorùbá fún wa irọ́ ni ó ń dùn mọ́ bó ṣe wà yẹn Tinubu gbalẹ̀ Yorùbá fún wa àmọ́ sì gbà á tán Tinubu tó ń fẹ́ kọ́ bọ̀ ẹ̀ tún di gọ́fúnà ọmọ Ṣèyí Tinubu tó fẹ́ kó di gọ́fúnà àwọn èèyàn tó wà lóyìnbó náà á tún kó wọn wálé á tún fún àwọn yẹn náà jẹ mínísítà á fi wọn jẹ gbá wọn máa gbogbo fámìlì wọn wá sọ di oyè ìdílé wọn á sọ di oyè ìdílé ẹ máa wò àti ẹ̀fọ́ àgbàlagbà mọ́ tábà sì gbalẹ̀ Yorùbá àfọwọ́ bàbá àgbàlagbà tẹ́ pé Sanders ló wà lórí wọn bẹ́ẹ̀ ni sísítà mi Olúwatóyìn Deborah very wicked government very wicked wọ́n wicked burúkú ìkà ni wọ́n ìkà ni wọ́n àfẹ́ tábà sì gbalẹ̀ Yorùbá wa àfọwọ́ bàbá àgbàlagbà yìí mọ́ wọ́n tó bá ti lé 65 náà ti rìtáyà bíbáyìí tó bá ti lé ó ti yẹ kó ti rìtáyà 65 tó bá ti lé 65 ò lè jẹ president mọ́ àbí bí prime minister ò lè jẹ kankan mọ́ àwọn youth kì í ṣe àwọn tó ti corrupt àwọn òlò ẹlẹ́jẹ̀ tútù bẹ́ẹ̀ ni pẹ̀lú òfin àwọn ló máa rúùlù wa àwọn ló máa rúùlù àfáwọn bàbá yìí mọ́ kí ló dé kówó òun náà kò jọ lára iṣẹ́ fẹ́ kó lọ ọ̀run ni wọ́n náwó lọ́rùn bàbá Tinubu ẹ̀yẹ wọn ọmọ kékeré Ibrahim Traore mo gbà fún ẹ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ìwọ Ọlọ́run wa gbálẹ̀ Yorùbá wa fún wa Ọlọ́run gbálẹ̀ Yorùbá wa fún Ọlọ́run gbálẹ̀ Yorùbá wa fún wa wọ́n láàánú oṣù táwa ìwọ́lá Ọlọ́run gbálẹ̀ Ibrahim Traore ẹjẹ́ fi wọ̀nyí Ibrahim Traore ní ok mo ń bọ̀ ẹ má bínú òun lélẹ̀ bàbá yìí Ibrahim Traore Burkina Faso President Ibrahim Traore who is a Muslim declined an offer from Saudi Arabia to build 200 mosques in his country. Instead, Traore suggested that Saudi Arabia invest in school, hospital, or businesses that will create jobs for the Burkina Faso people. Àwọn Saudi Arabia wọ́n pe Ibrahim Traore president wọn ní Burkina Faso wọ́n sọ pé àwọn fẹ́ kọ́ 200 mosques tí wọ́n ti tẹ̀ pé wọ́n ya wèrè wọ́n fẹ́ kọ́ mosques ẹ̀rí kò ti fi ẹ̀sìn kó wa lọ́pọlọlọ wọ́n rí pé Ibrahim Traore ó ṣe dáadáa fún rẹ̀ báyìí nísìnyí o tẹ bá rí àwọn ilé tó kọ́ káàkiri ó sọ pé àwọn ọmọ Burkina Faso pé gbogbo gbọ́dọ̀ nílé lórí bó ṣe wà bíbáyìí náà nìyẹn ìwòran fún wọn ní council house ní bíbáyìí ó sọ pé ó ti kọ́ ilé fún àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn ẹlẹ́wọ̀n wọn ó kó wọn sínú fáàmù ní pé kó máa lọ ṣiṣẹ́ àwọn ni wọ́n ń lọ pé Ọlọ́run ọba o so àwọn Saudi wọ́n pe Ibrahim Traore pé àwọn fẹ́ kọ́ 200 mosques Ibrahim Traore sọ pé òun ò fẹ́ pé ìtọ́ fẹ́ fi kọ́ 200 mosques yẹn 200 mosques sí ìlú òun wípé kọ́kọ́ school Saudi Arabia investment ó ní kọ́kọ́ school kọ́kọ́ hospital kọ́dẹ̀ ṣe businesses sí ìlú òun fún àwọn ọmọ ìlú òun orí bọ̀bọ̀ yẹn pé
tó bá jẹ́ president Tinubu lọ bá bó ṣe wà yẹn ni president Tinubu máa gbowó yẹn lọ́wọ́ wọn ni 200 mọ̀ sọ̀sẹ̀ pọ̀ fẹ́ kọ́ yẹn ìyẹn fún kò jẹ́ pé àwọn gómìnà kó jẹ́ Sanwó-Olú kó jẹ́ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá gbogbo pátápátá 200 mọ̀ yẹn tó bá ṣe wọ́n kọ́kọ́ 200 mọ̀ sí ilẹ̀ Yorùbá yẹn wà láì wọ́n máa kọ́ ẹyọ kọ̀ọ̀kan sí state kọ̀ọ̀kan ní ó jẹ́ 6 èyí tó kún ọmọ pocket ẹ̀ ní olè ní wọn olórí burúkú ni wọ́n tara wọn nìkan lọ́mọ ẹni bí tí pọnmọ́ wẹ̀ ni wọ́n àṣírí ni wọ́n olórí Ọlọ́run ó rí bàbá yìí pé ó náà wọn ò fẹ́ Burkina Faso president Traoré rejects Saudi offer to build 200 mosques. Wọ́n ní Burkina Faso president Captain Ibrahim Traoré has reportedly turned down an offer from Saudi Arabia to construct 200 mosques in the country. Instead, he urged the kingdom to invest in critical infrastructure projects that would directly benefit the Burkina Faso people, such as school, hospital, and job creating business. Yes, ọmọ dáadáa, ọmọ alálùbáríkà, ọmọ gidi nìyẹn. Ó náà wọn ò fẹ́ ẹ lọ sọ fún àwọn títí wá bí ìbàyọ lórí burúkú ni wọ́n rí wọ́n sọ pé àwọn Saudi pé wọ́n ní wọ́n fẹ́ san ẹ̀san padà fún wọ́n ṣàfẹ́ ṣe anyway ṣá Amẹ́ríkà àti ilẹ̀ Yorùbá Nàìjíríà wọ́n gbé contract oríṣiríṣi billions of dollars wọ́n gbé lọ fún wọn l'Amẹ́ríkà nínú àwẹ̀ yìí wọ́n wá sọ pé ẹ mọ èso àdàbí àbí kí lórúkọ èso tó máa ń jẹ yẹn èso tá máa ń táwọn Muslim ti gbàgbé orúkọ ẹ̀ mo ti gbàgbé èso yẹn ṣá èso ló gbé wá sílẹ̀ Yorùbá tó ní ká máa jẹ wọ́n ti mọ̀ pé ti fún lọ́rọ̀ ní wá ní Nàìjíríà wọ́n sì mọ̀ pé wọn ò wúlò anybody bá bá ṣe gbégbé ẹ̀ la ṣe máa bá gbé nígbà tó mọ̀ pé àwọn ìjọba wa gan useless wa ní àwọn ìjọba wa dẹ̀bínò àbí dàbínò èyí tó bá jẹ́nu méjèèjì ṣá dàbínò bẹ́ẹ̀ ni ẹ ṣe sísà mi Olúwatóyìn Deborah dẹ̀bínò ok wọ́n gbé dẹ̀bínò wá fún wa ní Nàìjíríà wọ́n sì mọ̀ pé sì fún lọ́rọ̀ ni wá wọ́n ní bóní pápá ṣe gbé dẹ̀bínò wọ́n ní bóní pápá ṣe gbé bẹ́ẹ̀ la ṣe máa bá gbé wọ́n sì mọ̀ pé president wa àwọn politician wa àwọn governor wa àwọn ọba wa àwọn leaders and elders wa àwọn Afẹ́nifẹ́re àwọn Yorùbá Council of Elders èso mẹ́ka bẹ́ẹ̀ ni èso mẹ́ka ni wọ́n sì mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ wa wọn ò pọ́n wa lé wọ́n sì mọ̀ pé useless wa ni wọ́n sì mọ̀ pé àjẹ́ kankan lójú wọn so àwọn náà dẹ̀ ti wá wò pé gbà táwọn tó ní nǹkan wọn tí wọn ò pọ́n wọlé báwo làwọn ṣe máa pọ́n wọlé wọ́n sì wọ̀ pé sì fún lọ́rọ̀ ní wá ebi ti yí wọn lórí Nàìjíríà wọ́n bá gbé èso fún wọn wọ́n ní kó máa yẹ èso jẹ wọn ò mọ business gbé wá wọn ò mọ contract gbé fún wọn adẹ̀ náwó last year 90 billion yes 90 billion Tinubu tó fi rán àwọn Fúlàní tó fi rán wọn ní Mẹ́kà akọ̀ǹkówó lọ ni ọdún ìgàn àpà àìmọye ọmọ Nàìjíríà tó ti máa lọ sí Mẹ́kà tá máa kówó wa nílẹ̀ ní Nàìjíríà tá máa kó lọ fún wọn ẹ̀san tó wá fẹ́ san wá dàbínò lọ ní ká máa jẹ àwọn olórí burúkú Ibrahim Traoré ìbá ẹ ọmọ kékeré nìyẹn President Tinubu ẹjẹ́ lọ bá Traoré kó kọ yín kó fún yín ní ọgbọ́n torí mo mọ̀ pé àgbà ti dé dementia ti ń setting àgbà ti dé President Tinubu bẹ́ẹ̀ ni ẹ tiẹ̀ tún wá wo àwọn ọba wa ṣé tiẹ̀ tún gbọ́ ni ṣé ẹ gbọ́ wípé ó ní tí èèyàn bá ń gbàdúrà ládùúrà bá wá gbà tán apá aládùúrà kò ní ká mọ́ ǹjẹ́ ti gbọ́ wípé Olúwo àti Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ń jà Olúwo àtọ̀ni wọ́n ń jà ìjà burúkú lọ́jà báyìí ní ìsìn o ẹ tí ì gbọ́ ẹ má ní mo sọ fún yín o ẹ̀rọ olófòfò ṣe ní kò jẹ dáadáa máa jẹ wọ́n ń jàjà burúkú Ọlọ́run ti bá gbéṣẹ́ lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ládùúrà bá gbà alágbá aládùúrà ò lè kà mọ́ ṣe rí gbogbo ẹ tó bá sẹ pé ká má lọ gbogbo ẹ tó bá ti ń disturb wa nílẹ̀ Yorùbá wípé ká má lọ tó bá sẹ pé òun ò fẹ́ ká lọ àìrójú àìráyè Ọlọ́run máa gbé bá wọn ni yes ìjà tí ò ní ṣe parí mọ́ Ọlọ́run máa dà sí wọn láàrin ni bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọ̀nà tádùúrà fẹ́ fi gbà náà nìyẹn tẹ́ pé máa bára wọn jáde jàdíjú àìrójú àìráyè tọ́lọ́run máa gbélé wọn lọ́wọ́ táwọn máa fi lọ tọ̀ tiẹ̀ fi ní fi ráyè títí wa by the time táwọn máa fi sùn táwọn máa fi jí báyìí wá ti rí pé àwọn ti bára wọn nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni kíjà yẹn continue kó máa lọ bẹ́ẹ̀ wọ́n ń bára wọn jà
Ọọ̀ni of Ife àti Olúwo wọ́n bára wọn jà, ẹ jẹ́ ká fún yín. The Olúwo of Iwo, Ọba Abdulrasheed Akanbi, and the Ọọ̀ni of Ife, Ọba Adeyeye Ogunwusi, are at loggerhead over alleged dethronement plot. Olúwo ló ń fẹ̀sùn kan Ọọ̀ni of Ife o. Olúwo, in a statement on Friday night, alleged that Ọba Ogunwusi is seeking his downfall after Olúwo ní Ọba Ogunwusi ó ń wá ṣubú òun. Sagombugo Igbomokade is seeking his downfall after he played a prominent role in his emergence as Ọọ̀ni of Ife. He claimed the link. He claimed the link he used for Ọba Ogunwusi would have been used for his elder brother. Ó mà ṣe o. Ó ní líǹkì tó lò láti fi jẹ ọba tí Ọọ̀ni of Ife tó fi jẹ ọba. Ó ní kí lọ́rọ̀ kan ṣe, ó ní kì í ṣe Ọọ̀ni of Ife ló yẹ kó jẹ ọba. Ó ní ẹ̀gbọ́n Ọọ̀ni of Ife ni ó yẹ kó jọba. Ó ní Ọọ̀ni of Ife pé wọ́n fi ayédèrú, pé wọ́n fi àyínìke lọ́ fi gba ọba ní bó ṣe sọ nìyẹn. Ó ní wọ́n fi ayédèrú àyínìke lọ́ fi gba ọba yẹn ní ọwọ́ ẹ̀gbọ́n wọn. Tí ọba ti ń gba nǹkan tí ò yẹ kó gbà ní wọ́n máa wùwàkiwà ni. Bẹ́ẹ̀ ni èmi náà wò ó. Olúwo sọ pé kì í ṣe àwọn lọ́ba kàn, wípé wọ́n fi àyínìke lọ́ fi gba ọba yẹn, pé kì í ṣe àwọn lọ́ba kàn. King Solomon of our time, ìyẹn Ọba Ọọ̀ni of Ife ni o. King Solomon of our time, wọ́n lẹ́yìn kọ́ lọ́ba kàn. He claimed the link he used for Ọba Ogunwusi would have been used for his elder brother, Túnjí Adéyẹyẹ. Wọ́n ní Túnjí Adéyẹyẹ ní ẹ̀gbọ́n kábíyèsí yẹn tó yẹ kó jẹ ọba, wípé ẹrú ní kábíyèsí Ọba Ọọ̀ni of Ife tó fi gba ọba lọ́wọ́ ẹ̀gbọ́n wọn Túnjí Adéyẹyẹ. Olúwo ló sọ bẹ́ẹ̀ o, òun lélẹ́yìí o. Túnjí Adéyẹyẹ was his friend and peers at Akobo, Ibadan, but he underrated his status. Olúwo ní Túnjí Adéyẹyẹ yẹn, ó ní ọ̀rẹ́ òun ni ìyẹn ẹ̀gbọ́n Ọọ̀ni of Ife. Olúwo ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ̀gbọ́n Ọọ̀ni of Ife yẹn tó jẹ́ Túnjí Adéyẹyẹ. Olúwo sọ pé ọ̀rẹ́ òun ni ní Àkóbọ̀ ní Ìbàdàn. Ó ní but ó fi ojú di òun. Kò ní òun ò ṣe bá ṣe àyínìke yẹn kó jẹ́ pé òun ló máa fi alábòsí lẹ́yìn náà. Olúwo á ti mọ̀ pé alábòsí èèyàn burúkú ní tẹ́lẹ̀ náà. Ẹ̀yìn tẹ́ pé máa ń nàke ní Canada tẹwà tẹ́lẹ̀ náà. So ó dàbí pé bí ìyẹn ń wúgẹ̀ báyìí sí Olúwo, pé kò fẹ́ sọ fún Olúwo pé Olúwo jẹ́ kí n jọba yẹn kankan. Olúwo náà wá jẹ ṣìn fún yín pé èmi ni wọ́n wúgẹ̀ sí. Àwa tó yẹ kó wá bá lélẹ̀ ká fi ẹ́ jọba. So ló fi gbé fún Ọọ̀ni of Ife. But ó wá regret báyìí nísìnyí torí ohun tí Ọọ̀ni of Ife tó ń ṣe fún. Ó wá regret, Olúwo wá regret báyìí nísìnyí pé ṣé ń rí Ọọ̀ni of Ife tó jẹ́ pé àwọn ọmọ bó ṣe báwọn ṣe yí tó ṣe jẹ́ pé òun ló di ọba. Olúwo ló sọ bẹ́ẹ̀ o. Ó wà nínú pépà káàkiri, pépà mo ti rí o. Wípé Ọọ̀ni of Ife tó jẹ́ pé àwọn làwọn ọmọ báwọn ṣe jẹ́ kó di ọba. Tó jẹ́ pé ẹ̀gbọ́n Túnjí Adéyẹyẹ ló yẹ kó di ọba. Torí Túnjí Adéyẹyẹ yẹn ọ̀rẹ́ mi ni, ọ̀tọ̀ ń wú sí mi, ó yẹ kó wá bá mi ní pé Olúwo wá bí báyìí. Báwo mo ṣe lè di Ọọ̀ni of Ife. Tó pé tó wá jẹ ṣìn fún un pé àwọn tó lọ báyìí ó rò bí pé bí àwọn yẹn lọ lè gbé òun di Ọọ̀ni of Ife ni, wípé ó jẹjú òun náà sọ́jú fún báyìí ni àwọn àjì àwọn fi Ọọ̀ni of Ife jẹ ọba. Ó wá ń du Olúwo báyìí nísìnyí pé Ọọ̀ni of Ife tó yẹ pé òun wà lára àwọn tó fi jọba. Olúwo fẹ́ máa gbé mú sóhun pé ìwọ ike ni mú o, tó o bá gbé mú ike ni mú, á jẹ́ mú ẹni. Olúwo ló sọ bẹ́ẹ̀. Èmi kàn sọ pé tẹ bá rán lófòfó jẹ́ àjẹjù bẹ́ẹ̀ ṣe rán ọ lọ ni èyí tèmi ń sọ yìí o. Èmi kàn mò ń ṣe analysis yẹn fún yín ni o. Olúwo ṣe kọ́ síbẹ̀ ni o. Tó bá dàbí ẹ lọ wò ní online, ó wà online. Olúwo narrated how he arranged several meetings in Ibadan after one Akin Daudu, a close ally to Ọba Ogunwusi, begged for his intervention. Olúwo ní how he arranged. Olúwo sọ pé òun lòun mọ bóun ṣe meeting, báwọn ṣe arrange ẹ̀ ní Ìbàdàn pẹ̀lú one Akin Daudu,
a close ally to Ọba Ògúnwùsì. Wọ́n Akin Dáúdù pé ó close sí Ọba Ògúnwùsì wípé wá bẹ̀ òun beg for his intervention. Ó ní wá bẹ̀ òun wípé kóun intervene ẹ mọ̀ pé sí ọ̀rọ̀ ọba yìí pé kó jẹ́ pé Ọọ̀ni of Ifẹ̀ ló máa jẹ ọba. Ṣé understand wípé òun tóun wá bá ṣe tó fi jọba tóun kọ́ lọ́ba kan náà pé Túnjí Adéyẹyẹ ẹ̀gbọ́n ẹ̀ lọ́ba kan òun tóun wá bẹ̀ ṣe táwọn dì ẹ mọ̀ pé àbòsí náà ìka máa ń káyàn náà ìka tí ń kọ Olúwo nìyẹn wá ń dùn báyìí ní ìsìn torí pé Ọọ̀ni of Ifẹ̀ jẹ ojú ẹ̀ ó ń dùn Olúwo báyìí òun náà ti ń gbàdájọ́ títí ẹ̀ ló fẹ́ kó Olúwo máa bọ̀ òun kí ló ń ṣe igan Olúwo bí ó bá fàgbò fẹ́gún bí ó bá fi àgbò fún eégún ó máa ń jùlẹ̀ tokuntokun ni ẹ̀yin náà ẹ sọjú nù ẹ ti fi jọba náà nìyẹn sọjú nù kí ló ń ṣe yín ẹ bá ń rọrọ ẹ̀yin kan ti ní àtẹnumọ́ jù alátẹnumọ́ ọba ní ẹ sọjú ń bẹ̀ wọ́n ti sí ẹ fẹ́ máa yájú sí King Solomon of our time King Solomon láàrin ọdún kan tó fẹ́ yàwó méje kí ló dé Ọọ̀ni of Ifẹ̀ jù yín lọ ọba Olúwo ó ju gbogbo ọkọ Ọọ̀ni of Ifẹ̀ jù yín lọ mo ti àfẹ́ support Ọọ̀ni of Ifẹ̀ báyìí kí ló ń ṣe yín Olúwo àtẹnumọ́ yín sì pọ̀ jù ẹ gbójú ń bẹ̀ jàre ẹ̀yin kan jẹ́ lọ́sọ̀ nílara ní Olúwo ẹ fi sílẹ̀ gbogbo nǹkan ní Ọọ̀ni of Ifẹ̀ jù yín lọ yàwó méje ṣé ìfẹ́ yàwó méje láàrin ọdún kan ni kí ló dé King Solomon of our time ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi King Solomon of our time sílẹ̀ ẹ lọ ẹ jókòó jàre. Olúwo ló tún wá sọ̀rọ̀ báyìí o he said to my surprise the same person I helped to the throne has been planning evil against me. Ìyẹn ò dẹ̀ dá o ìyẹn ò dẹ̀ dá o àánú Olúwo dẹ̀ wá ṣe mí ṣá àánú Olúwo dẹ̀ wá ṣe mí ìnirọ̀rùn gbé lágbára Ọlọ́run ìnirọ̀rùn gbé àánú Olúwo ṣe mí ṣá. Olúwo ní he said to my surprise the same person I helped to the throne has been planning even against me. Olúwo ní ọba Ọọ̀ni of Ifẹ̀ tóun wá help dé orí oyè yẹn tóun ṣàbòsí tóun gbé ọmọ Bàfọ́sùn tóun gba ọba lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ Túnjí Adéyẹyẹ táwọn wá dọ́gbọ́n plan ẹ̀ táwọn gbé ọba fún ó ní Ọọ̀ni of Ifẹ̀ yẹn lọ́ wá ń plan evil against òun. Tàlàmà mi ò mẹ Ọlọ́run ló mẹjọ dá mi lè dá yẹn ìdè jẹ́ ká fìyẹn sílẹ̀ Ọlọ́run ló mẹjọ dá Ọlọ́run ló mẹjọ àpéyín pé àfẹyín pẹ́ràn dá ìjà tó lọ́ọ́ máa dà sí láàrin náà lélẹ́yìí ẹ máa jà ní ẹ̀ní ráyè tiwa tí Yorùbá máa fi lọ ìjà ilé ẹ máa jà títí wà láì gbogbo jẹ́ tọ́ lọ́wọ́ àti láàrin bí mọ́mọ́ táwọn máa fi gba Yorùbá nation ẹ̀ kàn jí láàárọ̀ báyìí ó wò pé welcome to Yorùbá land ẹ máa wò pé ṣe é ṣì ń sùn ni àbẹ ti jí ẹni mọ̀ pé ẹ ti jí ojú omi lẹwà tẹ́lẹ̀ ń jà ní Ọlọ́run ti gbéṣẹ́ lé yín lọ́wọ́. Ó ní he said to my surprise the same person I helped to the throne has been planning evil against me. He orchestrated òyìnbó he orchestrated my kí ló dé kí ni wọ́n máa fún mi lápá tẹ́ńsọ̀n àyẹ́ àti ìkàtọ́ wọ́n kí ni ó yẹ kí n máa pa ẹni o má fún mi lápá tẹ́ńsọ̀n dọ́tí ọlọ́wọ́ hello brother mi à ń parí ìjà lọ́wọ́ ni ìjà ni mo kàn ń parí látẹ̀kàn ẹ ló ṣe ń gbọ́ mi brother mi. mo gbọ́ yín. mo ń parí ìjà ni bí ẹni náà lè bá wa dá sí mo wà lórí prógráàmù. ẹ má parí ìjà ó pẹ̀lú nǹkan tó yẹ ìwọlé gan ṣe. ká má parí ìjà ok. àwọn pípù yẹn. bẹ́ẹ̀ni ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́ yìí. ẹ fi àwọn méjèèjì lẹ ọ̀rọ̀ wọn gan fẹsẹ̀ káyẹ gan èmi ò gbọ́dọ̀ gbọ́dọ̀ wọn ṣe ti rárá àtolúwo àti èkejì ẹ tó pera ẹjọ ìlú kan náà nínú stéètì kan náà wọn jọ wá ẹgbẹ́ wọn jọ wọn lára fàákùn kọ̀ọ̀kan wá ó di ewu ní ìfẹ́ kọrọ yẹn kàn wá kọjọ wọn lára wọn kó lẹ wọn jẹ ọ̀rọ̀ wọn gan ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ ní ìwé tó lọkọ yẹn. èmi tí wọ́n ṣe yẹ̀yẹ́ mi ẹ̀rọ bẹ́ẹ̀ mi parí ìjà ni yẹ̀yẹ́ mo tí wọ́n ṣe ìjà tó máa jà kí ni yàtọ̀ náà méjèèjì ẹni tí ń sọ̀rọ̀ àti ẹni tó ń bá wí kí ni wọ́n fi yàtọ̀ síra wọn kí ni wọ́n fi yàtọ̀ síra wọn èwo ló dé dẹ́ pẹ̀lú òtẹ́ nu wọn méjèèjì èwo ló dé dẹ́ pẹ̀lú òtẹ́ náà méjèèjì èwo ni fámú náà méjèèjì ebi ìwé ìlú gbogbo wọn náà fi débẹ̀ èwo ló yàtọ̀ èwo ni yàtọ̀ nu wọn méjèèjì ọ̀rọ̀ wọn ọjọ́ láwọn yẹn ẹ jẹ́ ká fèsì bí dáwà lọ wọ́n ní akèrègbè ní ojú òbí lákòókò kò sí lọ́wọ́ rẹ̀ nígbà táwọn bá tó ẹ fa àwọn ẹlẹ́ kan máa bára wọn kọ̀ọ̀kan wá ẹ lọ́wọ́ fàgbẹ́ kọ̀ọ̀kan wá. ọ̀rọ̀ gidi lẹ sọ yẹn o èwo ni fámú nínú àwọn méjèèjì kọ̀ọ̀kan wá
ibi táwa lọ ni ká máa lọ àwọn yẹn wọn rí tiwa rò so àwa náà tẹ̀lé tiwọn rò so wọ́n gbà tó bá sásìkò wọ́n ní tó bá sásìkò àti ṣu fùrálà so àwọn yẹn mi tẹ ọ̀rọ̀ olúwo àbọ̀nà ọ̀rọ̀ ni ẹ gbáwọn yẹn tí wọ́n tẹ̀pẹ́ kan. ó tiẹ̀ ti fẹ́ tán màá kà tán ní ìṣó ti fẹ́ tán nígbà tí wọ́n ṣe èwo lọmọdé náà méye ìwọ náà tó tó náà. kò sọmọdé nù bọ. èwo lọ̀rọ̀ Yorùbá kálára náà. yes sísà mi nǹkan ògbé kan bí òwú jàǹdó. mo ní nǹkan ògbé kan nínà ewé burúkú olúwo yẹn ṣe pé lórí burúkú ẹ̀ ṣe pé náà ló ká àwọn tàlíbà wọlé. bẹ́ẹ̀ni. ewé náà ló ká àwọn Fúlàní wọlé. so ewu olórí burúkú olè lọrin tó ń pè ẹ̀ ní chief mọ́ ọmúlẹ̀ Yorùbá ṣe bí olórí burúkú ẹ̀ ṣe bọ́jà ṣe papọ̀ ni pẹ̀lú olúwo dẹ́ sọ̀rọ̀ rẹ̀ ṣe bọ́jà ṣe papọ̀ ni ṣe bọ́ ó ti lọ bá ya fọ́tò láìmọ̀ ìgbà tó ti rí pẹ̀lú olúwo rí. àwọn tó ràn wá náà nìyẹn. ẹ̀ṣẹ̀ láwọn yẹn wà ní láti máa sọ̀rọ̀ àwọn yẹn téèyàn bá kàn sọ̀rọ̀ wọn ló máa wá bí wá ní because àwọn yẹn ń ṣèyàn so tí wọ́n jẹ táwọn jẹ náà ń bá kiri so àwọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń dàrú yẹn kò kàn wọ́n àwọn gan tó ń dàrú sí i. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn fúnra ara wọn gan ló ń dàrú so àwọn olórí burúkú ni gbogbo wọn ìṣèlú ni pé àwọn ọmọ Yorùbá ẹ jáde nígbà tó máa pè fún rádì ẹ jáde tán lógún lọ́gbọ̀n ẹ jáde tán àsìkò tá a máa gbára wálẹ̀ lélẹ̀ rálì tá a fẹ́ ṣe kò ń ṣe rálì lásán ká àtọ̀ ní gbogbo ẹnu sọ̀rọ̀ ní so ó yẹ ọmọ tó ń sunkún ó yẹ ẹ̀ tó ń rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáde tán a fẹ́ gbára wa lóko ẹrú tá a wà ní oko ẹrú tí wọ́n sọ wá sí látọ̀ àmọ́ iye ọdún tán sọ bàbá wa sí tán tún sọ àwa náà sí táwọn ọmọ wa náà tá a tó bí náà wọ́n ti tún wà ní ẹ̀ ká má sọ pé wọ́n ti wọ̀ náà wọ́n ti wọ ní ọ̀rẹ́ bí àwọn ọmọ táwọn ọmọ tí wá fẹ́ bí òun ni ká má jẹ́ káwọn wọnú ẹ̀ kó tó di pé àwa bá lọ tán kò sí bá a ṣe pé láyé tá à ní padà síbi tá a ti wá káwọn ọmọ náà má máa ṣépè lé wa pé olórí búkú náà bàbá yẹn olórí búkú náà ìyá yẹn wọn ọjà fún wa nígbà tí wàhálà ìfẹ́ bẹ́lẹ̀ tó ti rí wàhálà yìí so irú ẹ̀ làwa ń sọ fún bàbá tó bí àwa náà pé àwọn náà pẹ̀lú ẹni tó fi ìyà jẹ wá ìgbà tó yẹ káwọn náà dìde wọn dìde irú wàhálà táwọn fèsì sìn àwọn ọba ti fèsì ẹ so ká jáde tán ká gbára lóko ẹrú tá a wà torí tẹ̀ bá tẹ̀ ń gbọ́rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn everyday nínú máa ń rúyàn ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Port Harcourt sìn ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Port Harcourt ṣé ọwọ́ agbára tán náà lò yẹn ṣé n ta fẹ́ mọ ṣe lọ nìyẹn ṣé n ta fẹ́ mọ rán lọ nìyẹn ṣé n ta fẹ́ mọ rán lọ nìyẹn ẹ dẹ̀ ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ kan gbà tẹ̀ bẹ̀rẹ̀ program rẹ ní tàbá bẹ̀rẹ̀ rally kọ́wádìí ìpínlẹ̀ state of emergency nílẹ̀ Yorùbá ọmọ ọ̀rọ̀ náà mọ̀ pé lè ṣe rẹ̀ kó mọ̀ bọ̀ wá ṣe kó mọ̀ ké Tinubu wá dánwẹ́wò gbà kó wá dánwẹ́wò nílẹ̀ Yorùbá ó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ nìyẹn ibi tá jẹ́ pé ibi tá fẹ́ gbòbì sí obìnrin ti padà lálẹ́ ìwú bẹ́ẹ̀ ni so ẹ̀yin ọmọ Yorùbá já dó tán àsìkò tí fẹ́ẹ́ dé tán ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ káàkiri pé wọn ebi má tì náà pé ẹ̀yin ní sùúrù ẹ̀yin tó ń gbéyàwó bá kò kí ń darùn ẹ farabalẹ̀ àtẹnimọ̀nà àtọ̀lámọ̀lá àtàtàmọ̀nà kò ó ti tó tán ó ti dé àsìkò ti dé tán ẹ má wọrí ẹ farabalẹ̀ ẹ má garùn. ọdún yìí náà ni. òun tá a bá fi pamọ́ ló máa ń níyì òun tá a bá fi pamọ́ ló níyì ẹ já farabalẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ farabalẹ̀ jọ ẹ má kánjú a mọ̀ pé ara ń tẹ́ anybody ni ó ti ìlú ti sú anybody Nàìjíríà ti sú gbogbo ó ti sú gbogbo everybody ó ti sú everybody ká má sọ pé ọmọ Yorùbá nìkan gbẹ̀sẹ̀ gbogbo ẹ̀yà tó gbà ní Nàìjíríà tó jẹ́ wípé wọn kì í so olóṣèlú Nàìjíríà ti sú everybody wọn ó ti sú wọn gbòógì ìbò Haúsá Yorùbá ó ti sú wọn àfàwọn Fúlàní olórí burúkú tán fẹ́ pa àwọn fẹ́ gbalẹ̀ mọ́ àwọn bàbá ìyá aláya wọn lọ́wọ́ lókè ó ti sú everybody ìyá pọ̀ ó pọ̀ kò sẹ́ni tí ó kàn nílé o kò sẹ́ni tí ó kàn ní Nàìjíríà o kò sẹ́ni tí ó kàn o so àwa ni ká mọ̀ ká ti fi máa yọ ara lóko ẹrú táwọn olórí burúkú kó wa sí ká bọ́ ló pẹ̀lú ká kúrò bẹ́ẹ̀ ká dá ní ayé tiwa sí ká má dá ayé tiwa kò pa má hàn ayé aláyé mọ́ ká dá ayé tiwa sí orí ayọ̀ wa o. àmín o àmín o. àmọ̀ pé lọ́jọ́ kan a máa gbégbá ọpẹ́ láṣẹ ìgbọ̀n rẹ̀ láìpẹ́ lájìnà náà dẹ̀ ni kò ní pẹ́ kò ní jìnnà mọ́ èyí ayọ̀ wa máa tẹ̀ wá lọ́wọ́ lágbára lọ láṣẹ ìlẹ́dùnmọ̀ rẹ̀ ìyá mi ẹ kú ètò àápàtàwọn ọba tì tọ́lọ́ làwọn ti bá wa gbéṣẹ́ lé wọn lọ́wọ́ àní sọ̀rọ̀ wọn mọ́ kọ́ kọ́ńtínú kọ́ máa jà. àwọn ọmọ Yorùbá ní ìjà tẹ̀yìntà yẹn àwọn. ọlọ́dàna sun pálásì ọ̀dùn ẹ̀kọ́ fi rẹ̀ kọ̀ọ̀kan wá
kọ̀bá àdẹ̀lá kan ní ọ̀nà ọ̀fìfẹ́ lọ dáná sun pálásì olúwo kọ̀ọ̀kan wá àdúrà wa ló gbà. èwo ló fèrè èwo ló dẹ́dẹ̀ pẹ̀lú òótọ́ ni wọn. Ọlọ́run ti gbéṣẹ́ lé wọn lọ́wọ́. olè ń gbólè olè ń bú gbólè. ṣágo ń búgo. ẹwọ ẹ bá wọn yẹn olébùkún làwọn yẹn jẹ gbogbo àwọn yẹn èmi ò jẹ fẹ́ gbọ́ wọn sí àwọn yẹn wọn gbá sí wa gbogbo ilé tá à ń sọ yìí kò yé wọn ìkànnì ẹ̀ pé kò yé wọn àwọn tó ń tà wá tó pẹ̀lú yẹn. ó lè ní wọn. gbogbo tó fẹ́ kí Yorùbá nation wáyé ní sọ́wọ́n ní láti máa bá wọn bẹ̀rẹ̀ kò sí dọ́kà àwọn lè fi ẹ̀sùn wọn lẹ̀. wọ́n ní wọ́n ní gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé akérèǹkè lọ́ máa júwèé ibi táàkì kò sí lọ́rùn ẹ̀. ó ti bí àwa náà ẹ̀fín lẹ̀ kí wọ́n bá rẹ̀ kí wọ́n sí ayé wọn lọ. ìtàn bá lè jẹ ìtàn bá lè kó ká kó láti sin lọ. ọjọ́ bọ̀ lọ́lọ́run wí ó kú díẹ̀ fún wọn ni. ilẹ̀ máa mọ́ báyìí ẹja máa sọ ẹnu gbogbo ẹni sọ ìyá mi ẹ kọ̀tínú fúnramù. ẹ ṣe bọ́dà mi ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan thank you so much ẹ ṣe. bí àṣeyàn kan tó ń sọ yìí pé mi ò sọ̀rọ̀ ẹ̀yin ọba mọ́ ẹ máa lọ àwọn ọmọ Yorùbá sọ pé àwọn tiẹ̀ fẹ́ gbọ́ mọ́ pé ìjà yẹn ẹ kọ̀ntínú láti máa jà kórùn létí àwọn pé àdúrà wa ló gbà lórí yín pọ́lọ́run ti gbéṣẹ́ lé yín lọ́wọ́ pé kẹ́ kọ̀ntínú so ẹ jẹ́ pàtẹ́yìn ọba tì ẹ já sọ̀rọ̀ gidi. bí àṣeyàn kan tó sọ yìí pé Ọọ̀ni of Ifẹ̀ ò ní fẹ́ ká gba Yorùbá wípé tá a bá gba Yorùbá báwo ló ṣe máa rí gbogbo kùsà gbogbo góòlù tó yẹ pé àwọn nìkan ló ń wà gbogbo góòlù tó yẹ pé àwọn nìkan ló ń wà tá a bá gba Yorùbá wọn ò ní lè wà mọ́ tí wọ́n pé tó bá ti wà báyọ̀ máa fi ṣe àwọn ọmọ Yorùbá láǹfààní ni ẹ̀rí ṣàrójú òkòrò kọ́ nìyẹn ni kẹ́ni má ní àfẹ́mí ọgbọ́n mi ní ẹ máa wòye tẹ̀ ń wà lọ báyìí ní ìsìn tó pé tá a bá ti gba Yorùbá wa iṣẹ́ tọ́lọ́run ti parí ni a máa gba Yorùbá wa nínú ọdún yìí ní lágbára Ọlọ́run a máa gbà kò sí ohun tẹ́lẹ̀ ṣe Ọlọ́run kò sí ohun tẹ́lẹ̀ ṣe ẹ wò ṣe rí rálì ẹ̀rú lè máa bá wọn kan wípé bóyá kò sówó ńlẹ̀ kò sí kinní kan tá a máa fi ṣe rálì bẹ́ẹ̀ ni wọ́n ní adùn ṣe bí ohun tọ́lọ́run náwó sí aṣòro ṣe bí ohun tí Ọlọ́run ò náwó sí ohun tọ́lọ́run bá ti náwó sí ó kàn máa easy fún atẹ́pẹ́ wa gan máa wò pé Ọlọ́run ti náwó sí ni ṣe rí rálì tá a bá bẹ̀rẹ̀ tán bẹ́ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé wọ́n ti fìyà jẹ àwọn èèyàn orí àwọn èèyàn ti pa àwọn èèyàn máa jáde mo nígbàgbọ́ mo mọ̀ bẹ́ẹ̀ ni kò sírú halẹ̀ tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lè sọ pé òun fẹ́ halẹ̀ torí pé wọn ò tọ́jú àwọn citizens wọn ò tọ́jú àwọn masses so ebi ti ń pa àwọn masses wọn máa jáde ní lágbára Ọlọ́run ti sáyẹ̀nsì ṣé ní tó bá wá jáde tán ẹ má wà surprise pé ìmí nínú àwọn olówó wa ní Nàìjíríà yẹn o èmi ò sọ àwọn Dangote ọmọ Fúlàní láwọn yẹn o mi ò sọ àwọn yẹn àwọn kan wà tó jẹ́ pé silent billionaire ni wọ́n pariwo tí ẹ gbórúkọ wọn tó jẹ́ pé wọ́n ní owó yìí àwọn ọmọ wọn náà dẹ̀ ń gbádùn ṣùgbọ́n ẹ̀rù ń bá wọn wípé because èmi ò rẹ́ni tó gbówó lọ sọ́run rí o pé bóyá wá dọ̀run ó ná owó o jẹ́ pé àwọn náà ń wò wípé táwọn bá kú tán báwo ni ọjọ́ ọ̀la àwọn ọmọ àwọn ṣe fẹ́ rí pẹ̀lú bí Nàìjíríà ṣe ń lọ yìí tó jẹ́ pé wọ́n níjẹ̀ ní owó níjẹ̀ new business lọ ṣe o wọn ò mú kan mọ́ kan o tó jẹ́ pé àwọn náà ń wò wípé bí Nàìjíríà ṣe ń lọ yìí kò dáa fáìn àwọn wà láyé báyìí nísìn àwọn ní owó lọ́wọ́ tí àwọn bá kú tán báwo ni tí Nàìjíríà bá lọ báyìí báwo ni ọjọ́ ọ̀la àwọn ọmọ àwọn ṣe fẹ́ rí báwo ni ọjọ́ ọ̀la àwọn ọmọ àwọn ṣe fẹ́ rí pẹ̀lú bí Nàìjíríà ṣe ń lọ yìí báwo ni Fúlàní ò ṣe ní gbalẹ̀ mọ́ àwọn ọmọ àwọn lọ́wọ́ báwo ni ìyà ò ṣe ní jẹ àwọn ọmọ àwọn tó yẹ pé àwọn náà ń rò bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tó fi jẹ́ pé irú àwọn yẹn wọ́n máa wá sponsor Yorùbá wọ́n máa sponsor rally yẹn secretly Ọlọ́run wọ́n máa sponsor rally yẹn secretly wípé ká lè gba ilẹ̀ torí pé ó máa mú àwọn náà ká gba ilẹ̀ yìí ẹni sùúrù ṣé ẹ̀yin ò notice pé ní Nàìjíríà ẹ jẹ́ n sọ Nàìjíríà kí n má sọ pé Áfíríkà ẹ jẹ́ kí n sọ ti Nàìjíríà pé ẹ̀yin ò notice pé ní Nàìjíríà yìí pé ọlá orí ìran kẹta ni ọlá ti máa ń parun in fact kò tiẹ̀ ìmí ò tiẹ̀ èyí tó bí 20% ló ń torí orí ìran kẹta ẹ jẹ́ kí n sọ pé orí ìran kẹta ni ọlá ti máa ń parun bẹ́ẹ̀ ni ókè nísìn for example irú Abíọ́lá ní owó lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ gbogbo èèyàn ló mọ̀ pé Abíọ́lá ní owó lọ́wọ́ kí ni Abíọ́lá kú fún ni ọlá ẹ̀ dẹ̀ parun Ọlọ́run dáríjì mi ọlá ẹ̀ gan àwọn ọmọ ẹ̀ gan èmi ò rí kankan nínú àwọn ọmọ ẹ̀ tó gbé rí pé ọmọ Abíọ́lá lélẹ̀ olówó ju bàbá ẹ̀ lọ ọlá ẹ̀ parun ni ṣàṣà ni olówó tó ní owó wọn bí a ló tó 20% ní Nàìjíríà yẹn pé ẹni nígbà yẹ ó ní owó lọ́wọ́ bí iṣẹ́ kẹrẹ àwọn èèyàn gbóhùn ẹ̀ pé ó wá kú tán
ọlá yẹn wá lọ sórí àwọn ọmọ ẹ̀. ok káti àṣẹ pé bí a rí ìtẹ́ pé ọlá yẹn lọ sórí àwọn ọmọ ẹ̀, ọmọ yẹn náà tún wá ní owó ju àbẹ́ ẹ̀ lọ, ọlá yẹn ò lè dé ìran kẹta kó tó parẹ́. ẹ mọ reason bó ṣe design Nàìjíríà nìyẹn, bí àwọn òyìnbó bó ṣe design Nàìjíríà nìyẹn, wọ́n mọ̀ọ́mọ̀ design Nàìjíríà bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni ìwọ tí Ọlọ́run bá kó yọ, tọ́lọ́run ti dá ọlá mọ́ ẹ tó jẹ́ pé ọlọ́rọ̀, torí pé olówó yàtọ̀ sọlọ́rọ̀, ó yàtọ̀ ọlọ́rọ̀ àti bọ̀rọ̀kìnní, ó dàbí pé ọlọ́rọ̀ àti bọ̀rọ̀kìnní nìkan kan náà ṣá. anyway olówó yàtọ̀ sọlọ́rọ̀, ọlọ́rọ̀ wọ́n tọ́lọ́run ti dá ọrọ̀ mọ́ ipò máa ní ọrọ̀ nílé ayé. tó o bá jàjà wá mórí yọ nínú Nàìjíríà yẹn tó ní ọrọ̀ yẹn, tó ní ọlá yẹn, tó ní ọlá yẹn, tó wá lọ ọlá yẹn títí tọ́lọ́run wá bẹ́ẹ̀ ṣe, tó bá wá kú tán tó wá pàṣẹ sórí àwọn ọmọ ẹ náà, ìran kẹta ẹ ò lè jẹ ọlá yẹn, wọn ò lè gbóhùn ìran kẹta ẹ yẹn. òun ló pè ní erin kì í fọn kírùdí ẹ fọn, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ yẹn, tọ́lọ́ Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ yẹn. Nàìjíríà gọọmẹ̀ntì ló pa kádàrá àwọn ọmọ Nàìjíríà dà. àwọn British náà, àwọn òyìnbó, àwọn náà tó wá pa kádàrá àwọn ọmọ Nàìjíríà. wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ni pé kí ọlá yẹn, ìwọ tó bá jàjà mórí bọ́, tó bá jàjà bọ́ ní Nàìjíríà yẹn kò ní ọlá, wọ́n gbọ́ ohun ẹ, orí ẹ̀ ni ọlá yẹn ti máa parun, kò lè dórí àwọn ọmọ ẹ mọ́. èyí tó bá wá dórí àwọn ọmọ ẹ pé àwọn ọmọ yẹn náà gbogbo wa, kò lè dórí ọmọ ẹ. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá wa ni, ìlú tó ní ọrọ̀ nílùú wa. kò dẹ̀ rí bẹ́ẹ̀ nílùú tí mo wà, nílùú òyìnbó kò rí bẹ́ẹ̀ nílùú tí mo wà. ok ẹ jẹ́ ṣe sample kan fún yín. GP mi general practitioner ló ń pè GP nínú ìlú yìí, family doctor nínú ìlú yìí. máa yẹn doctor, ẹ má jẹ́ dárúkọ ẹ̀, kò sí nǹkan kan tó fẹ́ ṣe, Dr. Bogla ni doctor mi. máa yẹn á ti wọ bíi 60-65 ṣá, àbí kò ti jù bẹ́ẹ̀ náà lọ ṣá. ṣe rí ilé tó fi ń ṣe clinic, tó fi ń ṣe hospital, family doctor, ilé tó fi ń ṣe hospital yẹn, bí ìyàwó ẹ̀, matron ìyàwó ẹ̀, nurse ìyàwó ẹ̀ ló sọ story fún mi. òun báyẹn ti ẹ jẹ́ kí sọ pé doctor mi yẹn 65 ni. bàbá títí ẹ̀, bàbá tó bí bàbá títí ẹ̀ ló ní ilé yẹn. ṣe rí bàbá tó bí bàbá ẹ̀ yẹn doctor ni kó tó kú, ilé yẹn tóbi gan. bàbá títí ẹ̀ náà doctor ni kó tó kú, òun náà tún wá jẹ́ doctor. ọmọ tóun náà tún wá bí tó jọkùnrin, doctor lọmọ yẹn náà. ohun tí fẹ́ fà ní pé bàbá tó bí bàbá títí ẹ̀ ní doctor, tó ń fi ilé yẹn ṣe clinic. sọ̀rọ̀ mi yé yín? bàbá títí ẹ̀ náà, òun náà ó lo ilé yẹn, wọ́n fi ṣe clinic. doctor tèmi náà, bàbá títí ẹ̀ náà ti kú o, bí 10 years ago ni bàbá títí ẹ̀ kú, o bí 15 years ago. doctor ti tèmi tó ti jẹ́ 65 yẹn, òun náà tún wá lo ilé yẹn fi ṣe clinic báyìí. ṣé wàá rí ọmọ ẹ̀ bóyá bíi 3 years ago, mo á rí boy kan náà tí doctor mi tó travel, ó lọ holiday, boy kan ló wá attend sí mi ìgbà tí mo lọ sí hospital. wọ́n á béèrè pé doctor nǹkan ó ní wọ́n travel kankan. wọ́n á ní mo ṣe ọ̀dà náà nǹkan tí mo bí léèrè, wá jẹ́ kí mo dọ́gbọ́n bí ní mo fẹ́ mọ bó ṣe jẹ́ náà ni. wọ́n wá sọ fún mi pé ọmọ Dr. Bogla lòun, wípé doctor náà lòun, pé ó ṣàṣọ ogun story ayé ẹ̀ fún mi kankan ṣá, lọ́rọ̀ kan ṣá. òun náà ti jẹ́ kọ́ ọmọ títí ẹ̀ kóun náà Ọlọ́run ọba o. ẹ mọ̀ pé wọn ò fẹ́ kí business yẹn kó parun nìyẹn. ọmọ títí ẹ̀ tó attend sí mi yẹn doctor ni. I'm sure pé ọmọdé yìí náà, ọmọ yẹn ò tí ì lè gbé bí ọmọ 30 years lọ. tóun náà bá marry tó bá bímọ, òun náà máa jẹ́ kí ọmọ ẹ̀ kóun náà kó jẹ́ doctor. so ọlá yẹn, ọlá wọnú ọlá yí wọnú ọlá yẹn ò parun. ṣe mọ̀ iṣẹ́ yẹn ni wọ́n ń ṣe, ló ń ràn nínú family wọn, ilé yẹn dẹ̀ ṣì stand pa síbẹ̀ náà. Ọlọ́run mo yọ bí tó ti kọ́ ilé yẹn, tó ti kọ́ hospital yẹn. gbogbo nǹkan tó wà níbẹ̀ bí tuntun náà ní màá rí pé bí wọ́n ṣe wọ́n maintain. ọlá yẹn ń pọ̀ nínú family wọn. tó bá jẹ́ pé nílẹ̀ Yorùbá wa ni tó ṣe design wa, àti pé bí greediness tó dẹ̀ wà lára wa, I don't know, mi mọ̀, ṣùgbọ́n ọlá yẹn ti máa parun lórí bàbá tó bí doctor ni ọlá yẹn ti máa parun. reason ni wípé ní Nàìjíríà ní ìsìn, bóyá èèyàn kan ní business yẹn ó ṣe business, àwọn ọmọ ẹ wọ́n lè bí ọmọ ẹ wá lọ read the law, àbọ̀ ọmọ ẹ lọ read the medicine, ó ti yé yín. tí bàbá yẹn tó bá wá yá, bí tó bá ti fẹ́ retire, á wá ṣe pé ọmọ tó lọ read the law kó máa ṣe business òun. ọmọ tó lọ read the law, báwo ló ṣe fẹ́ ṣe business ẹ̀? nǹkan tí mo ṣe like Irish nìyẹn. Irish ọ gùdù nípa family, àwọn ìlú tí mo wà wọ́n gùdù nípa family business tó bá ń ṣe, wọn ò ní fẹ́ kó parun. ọlá yẹn máa wọnú ọlá, ó máa wọnú ọlá. ṣùgbọ́n lọ́dọ̀ títí wa, ọlá yẹn máa parun ni. ẹ̀kàn bá rí pé owó yẹn lọ ni, ẹlòmíì àtún dìde ní family míì ní o. ẹ̀kàn máa gbọ́ pé olówó àdùn, ẹ wá kọjá wájú ilé ẹni tó ní ọlá yẹn gangan pé
bàbá yìí nígbà ayé ẹ̀ àwọn olówó nìyẹn. Àwọn ọmọ ẹ̀kọ́ ọmọ mi sì gbé lẹ́tà, àwọn ọmọ mi tẹ́ bá máa rí báyìí ẹ̀ ní mọ̀ pé bí ọmọ olówó ni wọ́n. Nídìí èyí nǹkan tó fa story mi ni pé àwọn olówó kan wà nílẹ̀ Yorùbá yẹn tó jẹ́ pé wọn ò ní fẹ́ kí ọlá yẹn kó parun, torí pé ẹ̀rù ọjọ́ iwájú Nàìjíríà ó ń bà wọ́n pé táwọn bá lọ tán even káwọn ọmọ àwọn kan tiẹ̀ nǹkan ní owó yìí pé báwo ni ò ṣe ní parun. So wọ́n máa wọ́n máa wish pé kí agbalẹ̀ Yorùbá wa, torí wọ́n mọ̀ pé tá a bá gbalẹ̀ Yorùbá wa ó máa dáa. Wọ́n mọ̀ pé Nàìjíríà yẹn Ọlọ́run kàn dídì kó àwọn yọ́nú Nàìjíríà làwọn fi di ọlọ́rọ̀, làwọn fi di olówó, làwọn fi dọlọ́lá, pé báwo làwọn ọmọ àwọn ṣe lè survive nínú Nàìjíríà bí Nàìjíríà ṣe ń lọ báyìí. So ìdí nìyẹn táwọn náà máa fi wò wípé secretly wọn ní fẹ́ sọ síta, lọ́ máa fi wò wípé ẹ jẹ́ ká support àwọn Yorùbá nation yìí. Tiwantiwa, tẹ́nítẹ́nì, tèkí sàǹtà tán. Yorùbá ni wà, Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Yorùbá ti wà kí Nàìjíríà tó wà. Ojú kòkòrò lọ fi amalgamate wa ní 1914. Ó dẹ̀ ti kú, amalgamation dẹ̀ ti kú ní 2014. Ẹ jẹ́ ká máa lọ. So ẹ má bẹ̀rù, ẹ jẹ́ ká ṣe rally, ẹ jẹ́ ká start náà. Eléyìí báyìí tá a bá ti start kò àwọlé mọ́, fight to finish ni tá a máa fi gbalẹ̀ wa. Kò dẹ̀ sí babaláyé, kò sí babalákùnrin máa pọ̀pọ̀ ìyá alájà Tinubu dá tó máa sọ pé òun fẹ́ declare state of emergency àti ẹ̀ ní gbọ́ sí lẹ́nu ni. Ajá tó ti gbéra ni, ajá wọn à ń gbéra àti gbéra. Torí báyìí nísìn tá à ń sọ fún wọn níṣẹ́ ló yẹ kó pè wá ọmọ mi kí lẹ fẹ́, tó wáyé pé bàbá dáadáa ni wọ́n, bàbá tó máa ń listen ni, tí kì í ṣe pé dictatorship government ni wọ́n ń ṣe lé wa lórí. Táwọn máa dictate fún wa ni àdẹ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn, ṣe ló yẹ kó pè wá pé ẹ̀yin ọmọ mi ó dáa kí lẹ fẹ́. Ok bóyá ká jókòó sí láti tègbè ni, but wọ́n wò pé ẹ̀yin African father ìkànnì ẹ̀dá ń gbọ́ràn ní etí ìgbọ́ láti fi gbọ́ wípé tọmọ yín bá ń ké pé kẹ́ gbọ́ gbé ẹ̀. àwa ọmọ millennium, àwọn mi ò ṣe millennium, àwọn millennium wà lọ́tọ̀, àwọn Gen Z wà lọ́tọ̀, àwa old school àtẹ̀yìn, la máa ṣe ṣégè fún yín. Bẹ́ẹ̀ ni old school àtẹ̀yìn a máa ṣe ṣégè fún yín. Bẹ́ẹ̀ ni torí àwọn ọmọ millennium yẹn àwọn yìí ò mọ̀ ju pé kọ́kàn máa wà lórí Instagram, orí TikTok lọ ni. Títí ayé wọn dẹ̀ ń bàjẹ́, Ọlọ́run má bà títí ayé wọn jẹ́. Àfi kọ́ máa wo Davido, kọ́ máa wo mo ti ẹ̀ gbọ́ ẹ jẹ́ kí n ti ẹ̀ ṣé mo sì lè rí ṣá. Davido tẹ̀ ń pariwo yìí, wọ́n ní Davido Amẹ́ríkà ni Davido ń gbé. Davido tẹ̀ ń pariwo yìí, Davido ò gbé ní Nàìjíríà. Ṣé Davido ló máa gbé ní Nàìjíríà nínú ooru yẹn? Davido máa bá yín wà nínú ooru títí tí ò dáa, tí ó tọ́nà ò dáa, tómi ò dáa. Wọ́n ní kinní náà Wizkid, wọ́n ní London ní Wizkid, UK ní Wizkid ń gbé. Ṣé Wizkid nàbí Wizkid mi mọ̀? Ṣé Wizkid wọ́n ní UK ní Wizkid ń gbé, kò gbé ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ṣé ní ìjọba máa gbé ní Nàìjíríà yẹn tí ò sómi, tí ò síná, tí ò sí nǹkan kan. Ẹ̀yà dẹ̀ wà lórí TikTok, ẹ máa bára yín jà lórí Davido, Wizkid nǹkan kan. Kinní náà Tiwa Savage wọ́n ní UK ní lòun náà ń gbé. Wọn ò lè gbé bẹ́ẹ̀, ọmọ pípé náà pé Nàìjíríà ò dáa. Wọn kàn ní jà fún yín ni, torí tó bá jà fún yín Nàìjíríà gọọmenti lè rí sí wọn. Ẹ̀yin lè máa gbára yín sílẹ̀, ẹ fà àwọn eléyìí sílẹ̀, fà àwọn olówó yẹn sílẹ̀, ẹ jà fún orí ara yín, jà fún orí ara ẹni. Ẹ̀yin ọmọ millennium, ẹ̀yin Gen Z, ẹ jà fún orí ara yín. Ẹ lè máa bá báyìí lọ, kò síṣẹ́ gidi kan, tẹ bá tún wá ríṣẹ́ òun wọ́n máa fún yín 1,000 a day. Kí ló dé? Ọdún wo lẹ tó ẹ̀ẹ́dẹ́gbẹ́ pólísì alùbáríkà nínú owó tẹ̀ ń gbà yìí. Ẹ jọ̀ọ́ tó bá ti pe rally, ẹ̀yin Gen Z ẹ dìde, ẹ̀yin ọmọ millennium ẹ dìde, àwọn old school àtẹ̀yìn náà àwa náà dìde. Ẹ fà àwọn bàbá yẹn sílẹ̀, jẹ́ ká fi wọ́n sílẹ̀. Àwọn yẹn ti ń lọ, wọ́n ti ń lọ, Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn ni. Ṣé ti gbọ́? Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, tó bá ti pe rally wa ẹ jẹ́ ká dìde. Ṣé ti gbọ́? Ẹ ṣe gan Olúwatóyìn Deborah, ẹ ṣe mo dúpẹ́, ẹ ṣe ẹkú àtàárọ̀, ẹ ṣe ẹkú dìde, ẹ ṣe tẹ gbọ́ tẹ wá, ẹ ṣe tí mo pè yín tẹ dá mi lóhùn. Ọlọ́run ò ní kọ ohun ẹ̀yin náà. Ẹ ṣe gan Olúwatóyìn Deborah, ẹ ṣe, thank you so much. ń bọ̀ kí leléyìí o, ẹ jẹ́ á sọ. Ẹ jẹ́ ká fi orin. Rain gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé ilé wa jọ wá lójú lápárapọ̀ dá dúró. Yorùbá nation mọ́ style. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé ilé wa jọ wá lójú lápárapọ̀ dá dúró. Yorùbá nation mọ́ style. Ọmọláwọ̀ gbogbo Yorùbá pátá. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé ilé wa jọ wá lójú
àpárapọ̀ dádúró. Yorùbá nation must stand. Gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé ìwájú wa lójú àpárapọ̀ dádúró. Yorùbá nation must stand. Ọmọládé dòdò jọjú ó lápọ̀nlé lọ́gbọ́n nínú. Èdè àbínibí ọmọ dúdú àṣà ni mí. Abílé tó fi déjì mo lè dá láká pé ìpele tí mo bá wà. Mo lè fọwọ́ sọ̀rọ̀ pé owó dúdú àṣà ni mí. Gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú lápárapọ̀ dádúró. Yorùbá nation must stand. Olùdó wọn ṣe pé báyìí bàbá àgbẹ̀ ó dájú. Àpárapọ̀ tó gùn bọ̀ tí ò lọ́mọ rí nínú. Kò yàtọ̀ sí bóyá àgbẹ̀ bá mú lé láláwọ̀ dúdú. Láṣẹ ní àpárapọ̀ kí Yorùbá dádúró. Bàbá fínú konú àṣọ̀tà ó dájú. Àjòjì máa mórí lẹ́kọ̀ọ́ Yorùbá nation must stand. Gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú. Àpárapọ̀ dádúró. Yorùbá nation must stand. Lápẹ́ kò wọ́ Sunday mi. Owó Sunday mi o. Àròkùnrin àwọn ìdí akọni nínú ìyàwó. Lápẹ́ kò wọ́ Sunday mi. Akọni tó yọ ní léwu tó bá ní sílẹ̀ lójú. Òun ló pè lálágbára. Ìṣòwò ìmọ̀mọ́ kò mú olóògùn tó ń jẹ. Níwọ̀n bá ló ṣe níwájú ìbò. Ojú tó fi rókun tó jẹ́ tù fi rọ́ṣàrí. Má fi wé ti ẹ tó kó olóye sílẹ̀. Bàbá ni fádà fọ́ ọmọ ẹ̀ tó bá bí. Ìmú ọkọ̀ ogun kó tó lè ṣẹ́ rí oògùn. Fúnra Ọlọ́run ló dẹ̀ ṣe lákọ̀ọ́ni. Kò lè sí lówó bí mú Túndé yàn ṣe. Ìṣesí ẹbí takọni. Láàmì Sunday Igboho. Báyẹn máa ń dá mi lọ́rùn ní Ọlọ́run. Ó máa ń pa mí bí ọtí ni Ọlọ́run ẹ̀rọ àgbọ́. Gbogbo ilẹ̀ Yorùbá. Ọmọ ńlá mo gbé mú Sunday Igboho. Ìgbòho ṣá. Owó bàbá dá mi. Bóyá tí mo bá ní Igboho ṣá. Ẹ sọ fọkùnrin ogun. Ọmọ Májàsọ́lá ìjàgbọ̀n ìrọ̀rùn tó ń bà ní ìjàgbá ní rẹ o. Ìsáfógun bójógun. Kò ń sáfógun. Ayé má pè mí bó bá jókun sí òótọ́. Èyí náà kò mọ̀ tọ́ fi sọ pé kò dá. Yorùbá lọ́dọ̀ yìí lọ́dọ̀ tí wà. Èèyàn ni. Ẹlẹ́dà Olúwa ló bá wa mú Sunday wá. Pẹ̀lú ààrẹ Gani Adams. Ọ̀rọ̀ níyàn tó ní ìyẹn lájúlé ọ̀run. Ọ̀run mi náà ló máa Yorùbá lójú. Àwọn aráàlẹ̀ Yorùbá tí wọ́n ti kú bá ti lọ. Tẹ́lẹ̀ làwọn òkú látànà sí sí lèlè. Lábọ́sà àwọn akọni nílẹ̀ yìí. Fún ọrùn ọmọ Yorùbá. Lálẹ́ bọ́ kúrò lóko àwọn ẹrú. Àwọn ará wa la máa gbára sílẹ̀ o. Àwọn ará la máa gbára sílẹ̀. Abíọ́lá. Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ. Gbogbo ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí rẹ̀. Ọkùnrin tó kù ilé láyé pẹ̀lú àpọ̀ ni. Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ. Gbogbo ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí rẹ̀. Ọkùnrin tó kù ilé láyé pẹ̀lú àpọ̀ ni. Pòfẹ́sọ̀ Bánjí ló jẹ́ Akíntóyè o. Wọ́n ní o má mi kàn máa ṣe bó ṣe ṣe lọ. Akọni èèyàn ọmọ adé ẹ̀ mọ́. Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ. Gbogbo ọmọ Yorùbá pátá bẹ̀rẹ̀ yìí rẹ̀. Ọkùnrin tó kù ilé láyé pẹ̀lú àpọ̀ ni. Bóyá kéré o. Kéré o. Gbogbo ọmọ Yorùbá. Kéré o. Ekole tó sọ fún gbogbo. Kéré o. Látẹ̀gbọ́ kòrò fún òfin. Kéré o. Yorùbá jẹ́ kárólú o. Kéré o. Kálẹ̀ gbọ́ kòrò pẹ̀lú o. Kéré o. Gbogbo àwọn ọba Yorùbá. Kéré o. Ṣé wọ́n sọ pé òjò wa ti là? Kéré ojú wa ti là. Kéré ojú wa ti là. Ṣé wọ́n sọ pé òjò wa ti là? Kéré o. Wọ́n ní Yorùbá mọ̀ ọ́ stand. Kéré o. Kéré o. Yorùbá mọ̀ stand kéré o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Oníyan ẹ ṣé. Ọlọ́kà ẹ ṣé. Ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ̀kọ́ ìbínú. Ẹ ṣé mo dúpẹ́. Àsùnjì ọ̀rọ̀ ayọ̀ la máa sùn. Thank you so much. Bye 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 bye. Bye.